days Egungun Ìjẹ̀jà festival 7 days tí àwọn Yorùbá ń pè ní Ìje. Èní ni Ìje Egungun ìlú Ìjẹ̀jà. Bàbá yẹn kó tó bẹ́ẹ̀.
Oríṣiríṣi eégún ló ń bẹ lónìí, oríṣiríṣi eégún lẹ máa rí lónìí, àti rí arédè, àti rí ṣẹ́ẹ̀sì onímukúmu, àti rí àwọn action bitter onímukúmu náà, eégún aláwọ̀ lélẹ̀. Eégún aláwọ̀ tẹ́ ń wò yẹn, eégún pàtàkì ni, eégún tó ń dáni lára yá ni, eégún tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn ni, eégún alágẹmọ lẹ̀ ń wò yẹn, eégún aláwọ̀ láti ìlú Ìjẹ̀jà, ẹ wo lẹ̀kẹ̀ wẹnu ọkọ́. Ọlọ́fẹ́ wa ṣé ẹni tí wàá gba owó tí wàá gbowó lọ́wọ́ yóò ti di òye kó wá bá ti ká ti transfer. Ọjọ́ fi ọba kan fò sí ọ̀gbìn ẹ̀ka ìjọba kan á yọ ìjọba ọba ẹ̀ka ìjọba kan á yọ. Ṣé wọ́n tún bèrè pé èdè ìbò mú kẹ̀kẹ́ ìjọba? Sọ ìmú ìjọba wẹ́ ká rí òun náà mú. Adúlọ́ láti mú jáde pé. Ìmúùmù tó bá ní ká mú òun là ń rí ká tó mú alágẹmọ ó dàbí ewé, eégún aláwọ̀, eégún alágẹmọ lẹ́wọ̀ yẹn ìlú Ìjẹ̀jà ló wà. Ẹni mo máa ṣẹ̀dẹ̀ sí lálẹ́.
Ego Ìjẹ̀jà lẹ̀ ń wò yẹn 7 days Ilugu festival ìlú Ìjẹ̀jà mo lẹ̀ ń wò yẹn. Ìṣẹ̀ṣe bẹ nílùú Ìjẹ̀jà, kò sẹ́sìn tó sí nílùú Ìjẹ̀jà. Ìlú Ìjẹ̀jà ń dùn. Àìní dùn mọ́ ọlọ́mọ jẹ́ ká rí. Àwa lọmọ lọ́rẹ́ méjì. Ọmọ ká fọrẹ́wẹ̀ ká fi aṣọ gbé ṣanra. Àwa lọmọ olódò kan odò kan ó ṣàn wéréke ó dé ìbùlẹ̀ àbọ̀ rẹ̀ ó dá bàtà.
omi tó dúdú bí aró tí ò ṣe rẹ̀ sọ. Àwa lọmọ alágbò dúdú mìíní jọ̀jọ̀. Èyí kó kọjá látàní ọba tó di funfun rẹ̀kẹ̀tẹ̀. Àwa lọmọ rí owó àṣelà ọmọ. Yes. Àwọn olóyè ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà àwọn lẹ́wọ́ ìlú. Àwọn olóyè ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà Lámìní, Alága, Ìyáàgan, Oníkòyí, Akọ́gun, Aṣíwájú. Àwọn olóyè ọ̀jẹ̀ ìlú Ìjẹ̀jà nìyẹn. Atọ́kùn Ìjẹ̀jà. Ego Ìyá Alábà nínú wọlé yẹn.